ìṣẹ̀lẹ̀ kàyéfì rí tó jẹ́ wípé ó mú ẹ̀kọ́ wá ó sì mú ọgbọ́n wá. Gbogbo abiyamọ ayé ẹ ò ní pàdánù ọmọ yín lágbára Elédùà, ẹ ò ní fojú sunkún ọmọ. Ẹ ṣàmì kẹgbẹ́tọ̀ àdúrà mi. Ọ̀dọ́mọkùnrin Thompson kan ló pàdánù ẹ̀mí rẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ lọ léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Arákùnrin tí à ń sọ yìí ọ̀dọ́mọkùnrin ni nítorí pé ọjọ́ orí rẹ̀ ọmọ 17 ni 17 years old, ó sì pàdánù ẹ̀mí rẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀. Kí ni ohun tó ṣẹlẹ̀? Wọ́n jọ lọ léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó jẹ́ wípé wọ́n sì ti jọ mọ́ra ọjọ́ ti pẹ́, àmọ́ ọdún ti gorí ọdún, oṣù ti gorí oṣù, ọjọ́ ti gorí ọjọ́. Ó ti pẹ́ dáadáa tí wọ́n ti mọ́ra, àmọ́ oníkálùkù ti lọ kí wọ́n bá tó ti pàdéra wọn lórí ẹ̀rọ ayélujára. Nígbà tí wọ́n pàdéra lórí ẹ̀rọ ayélujára tán pé ọ̀rẹ́ mi, ó pé ijọ́ mẹ́ta ó sì wá kí mi. Àmọ́ arákùnrin Thompson yìí sọ fún ọ̀rẹ́ rẹ̀ wípé ọ̀nà ti jìn pé àti wípé òun ò fi bẹ́ẹ̀ máa ń jáde, òun ò fi bẹ́ẹ̀ máa ń lọ àwọn ìrìn púpọ̀ bẹ́ẹ̀. Gbogbo bí arákùnrin ṣe ń sọ yìí, Thompson ń yarí wípé ọkàn òun ò wá, òun ò ráyè láti wá. Bẹ́ẹ̀ ọ̀rẹ́ Thompson tó ń pe Thompson wípé kí Thompson wá kí òun nílé yìí, òun náà ní ọ̀rẹ́ kan. Àwọn ọ̀rẹ́ méjèèjì, àwọn méjèèjì wọ́n sì ti jọ gbìmọ̀ pọ̀ wípé tí Thompson bá ti wá sí ọ̀dọ̀ wọn, ọ̀hún á gbé e pamọ́, ọ̀hún á sì gbowó lọ́wọ́ ẹbí rẹ̀. Nítorí pé ọ̀rẹ́ Thompson yìí sọ fún ọ̀rẹ́ rẹ̀ kejì wípé ẹbí Thompson ó jẹ́ ẹbí olówó, ilé ọlọ́lá ni Thompson ti jáde. Wípé tí Thompson bá jàjà wá sí ọ̀dọ̀ òun, ọ̀hún á gbé e pamọ́, ọ̀hún á sì béèrè lọ́wọ́ mọ̀lẹ́bí rẹ̀ wípé kí wọ́n san owó kí wọ́n lè fi gba ọmọ wọn lẹ̀. Àwọn ọ̀rẹ́ méjèèjì wọ́n jọ ń gbìmọ̀ pọ̀ ọ̀rọ̀ yìí, àmọ́ Thompson ò mọ̀. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wípé gbìyànjú láti wá kí wa, gbìyànjú láti wá kí wa. Àmọ́ Thompson ń kọ̀ jálẹ̀ wípé òun ò ráyè, òun ò wá, ọkàn òun ò wá. Ní ìgbà tí Thompson gbà láti wá sí ilé àwọn ọ̀rẹ́ rẹ̀, ó lọ lé àwọn ọ̀rẹ́ rẹ̀, ni àwọn ọ̀rẹ́ rẹ̀ bá gbé ní kákànyáká ni wọ́n dé, wọ́n gbẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Nígbà tí wọ́n gbẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, wọ́n gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ rẹ̀. Àmọ́ ọ̀rẹ́ yìí wá sọ fún ọ̀rẹ́ rẹ̀ kejì wípé ẹ̀rù ń bà òun nítorí pé tí àwọn bá sọ pé káwọn gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí arákùnrin yìí, tí wọ́n bá fi ilẹ̀ tán, arákùnrin yìí ó máa wá tọ́ka òun nítorí pé ó mọ̀ òun, ó mọ ẹbí òun, ó mọ ìyá òun, ó mọ bàbá òun. Arákùnrin yìí lè sọ fún àwọn ẹbí rẹ̀, wọ́n lè padà wá òun wá. Àmọ́ kí ni káwọn ṣe? Ni àwọn ọ̀rẹ́ méjèèjì yìí wá gbèrò pé tí àwọn dẹ̀ ti mú Thompson sìn, kí àwọn kúkú gbẹ̀mí lẹ́nu rẹ̀ wípé kò ní lè padà lọlé lọ jíṣẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí i. Ọ̀rẹ́ rẹ̀ gangan ni ó kọ́kọ́ fún lọ́rùn. Nígbà tó fún lọ́rùn tó rí wípé ẹ̀mí ò tí ì tètè bọ́ lára rẹ̀, ó pe ọ̀rẹ́ rẹ̀ kejì wípé kí òun náà gbìyànjú láti ràn òun lọ́wọ́ láti jẹ́ kí arákùnrin Thompson yìí kó kú fínfín. Ni àwọn méjèèjì bá gbìmọ̀ pọ̀ láti pa Thompson, ló bá kú fínfín. Nígbà tí wọ́n rí wípé arákùnrin ti kú fínfín, wọ́n gbé e sínú àpò ṣaka kan. Ghana must go ni wọ́n mú òkú arákùnrin ni wọ́n gbé sí. Ni wọ́n bá gbé gun orí ọ̀kadà, ni wọ́n bá gbé e, ni wọ́n lọ jù ú sí ibi tí wọ́n ń dalẹ̀ nù sí. Ní ìgbà tí wọ́n gbé sí ibi tí wọ́n ń dalẹ̀ nù sí, wọ́n wá ṣẹ̀ṣẹ̀ mú àwòrán arákùnrin yìí tí wọ́n ti yà kó tó di wípé wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀. Wọ́n ti fi ẹ̀rọ ìléwọ́ rẹ̀, wọ́n ti fi bẹ̀rẹ̀ sí ní ya àwòrán rẹ̀ lórí nírúurú. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ pé ọmọ yín ó wà ní àkóló wa o, tí ẹ bá sì fẹ́ kí ọmọ yín kó jáde, àwa gba 150 million lọ́wọ́ yín. Ìyá arákùnrin ìyẹ̀rù bà jìnnìjìnnì mu, ó lóun ò lówó tó tó 150 million, wípé òun á fún wọn ní 50 million. Nígbà tó gbọ́wọ́ 50 million yìí, etí wọ́n ti nà wípé owó ńlá ti dé. Wọ́n á sọ pé tí wọ́n bá ti gbé 50 million wá, ọ̀wọ́n á wá bí ọ̀wọ́n máa ṣe fi arákùnrin Thompson sílẹ̀. Ní ìgbà tó di ọjọ́ kejì, nìkan ni wọ́n bá pe ẹ̀gbọ́n Thompson wípé òun wà ní ọ̀nà Delta báyìí, wípé òun sì ń wa ọkọ̀ lọ́wọ́ ni, àmọ́ òun fẹ́ rẹ epo sínú ọkọ̀ òun, wípé òun nílò owó bíi 300,000 tí òun máa fi rẹpo sínú ọkọ̀, pé kó sẹ́ǹdì owó náà sí òun báyìí. Ni ẹ̀gbọ́n Thompson náà bá ní pé kó sẹ́ǹdì account number táwọn máa sẹ́ǹdì owó sí. Ló bá lọ sí ibi tí wọ́n ti ń ṣe POS, ló bá béèrè lọ́wọ́ ní POS wípé níṣó ní cash, ó ní òní cash, wípé kí ó gbìyànjú láti fóun ní account number tí wọ́n lè ṣe owó sí. Ló bá fún ní account number, ó gba 100,000 kìíní, ó gba káàṣì, ó tún ní kó tún ṣe 100,000 míì, wọ́n tún ṣe 100,000 míì, ó tún gba káàṣì títí tó fi gbé 300,000. Ní ìgbà tó gba owó ìtàn, ló bá bẹ̀rẹ̀ sí ní pé èkejì rẹ̀ wípé kóun lè sọ fún èkejì òun wípé òun ti gba 300,000 o. Ló bá ń pe èkejì rẹ̀, ní nọ́mbà èkejì rẹ̀ ò bá lọ.
nígbà tí nọ́mbà ìkejì rẹ̀ ò lọ ó ṣáà ń wò wípé kí ló dé tí nọ́mbà ìkejì òun kò ṣe lọ. Ló bá gbìyànjú wípé jẹ́ kó máa lọ sílé. Ní ìgbà tó délé lórí ọkọ̀ bọ̀gìnì, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọkọ̀ jíìpù bọ̀gìnì lórí ní àdúgbò tí wọ́n wà. Àdúgbò tí wọ́n wà yìí kẹ̀rẹ̀ rèé kì í ṣàdúgbò olówó, bẹ́ẹ̀ ni kì í ṣàdúgbò olówó rárá. Àdúgbò tó jẹ́ wípé àwọn àǹbẹ̀lọ́hùn ló ń gbé bẹ̀. Àmọ́ rírí ọkọ̀ bọ̀gìnì yìí ó jẹ́ nǹkan tó já a láyà, tó sì ń rò wípé kí ló ń ṣẹlẹ̀. Mú gíláàsì ọkọ̀ rẹ̀ ló ká a wálẹ̀ ló béèrè lọ́wọ́ rẹ̀. Níbi tó ti ń béèrè ẹjọ́ lọ́wọ́ rẹ̀ ni àṣẹ wọ́n ti mọ̀ wípé àwọn tá à ń wí náà ni ló bá lé lápá mú ni wọ́n bá mú wọn. Ní àwọn ọlọ́pàá, àwọn agbófinró ló bá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí. Àṣẹ nínú ilé tí wọ́n ti ń ṣe àwọn nǹkan yìí, àwọn nǹkan ìjà olóró wà nínú ilé tí àwọn arákùnrin yìí gbé. Kì í ṣe Thompson yìí lẹni àkọ́kọ́ tí àwọn ọmọ yìí ti ṣerú ọṣẹ́ báyìí fún. Ẹ̀yin abiyamọ ayé, ẹ̀yin òbí àtàlágbàtọ́, èyí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa o. Ọmọ wa ò ní sọnù, a ò sì ní fojú sunkún ọmọ o. Ní gbogbo ibikíbi tí ọmọ wa bá ń lọ, àbí ní gbogbo ibikíbi tí a bá ń lọ, àbí tí àwọn ọmọ wa bá ń lọ, ẹ jẹ́ kí a máa mọ̀ o, kí a sì máa fojú tó wọn dáadáa wípé gbogbo ibikíbi tí wọ́n ń lọ a mọ̀ nípa rẹ̀, a sì lè mọ ibi tí a máa wá wọn sí tí nǹkan kí nǹkan bá ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí abiyamọ àti ọmọ, ẹ jẹ́ ká gbìyànjú láti ṣọ́ra wa ní àsìkò yìí. Ta ló lérò wípé àwọn ọmọ tó ti pé 20 ọdún wọ́n ń ronú ọlà tó tó yìí wípé kí àwọn tètè rówó kíákíá? Ẹ jẹ́ kí a gbìyànjú láti tọ́ ọmọ wa dáadáa. Ẹ sì jẹ́ kí a gbìyànjú láti mú gbogbo àwọn ọmọ wa láti fà wọ́n létí wípé gbogbo ibikíbi tí wọ́n bá ń lọ kí wọ́n jẹ́ kí àwọn òbí wọn kí wọ́n máa mọ̀. Orí ìwọ ò ní gbẹ̀bọ̀dé o, ẹlẹ́dàá wa kò ní gbẹ̀bọ̀dé. Ẹ ṣé.